Aláròyé máa wí o. Iléeṣẹ́ ológun ti sọ̀rọ̀, àwọn sọ́jà máa dá sọ̀rọ̀ ìwọ́de yìí bí wàhálà bá fẹ́ wáyé o. Olórí àwọn ológun ilẹ̀ wa pátá, ìyẹn Chief of Defence Staff Ọ̀gágun Christopher Musa ti sọ pé àwọn sọ́jà orílẹ̀-èdè yìí máa dá sọ̀rọ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn táwọn aráàlú ń ṣe bí nǹkan bá fẹ́ bọ́ sórí láàrin ìlú, nítorí pé àwọn kò ní í lajú sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ọ́ lórí ọ̀rọ̀ ààbò ará ìlú. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2024 yìí ní ọ̀gágun náà sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú Àbújá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìwọ́de táwọn aráàlú ń ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó rọ àwọn aráàlú, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn náà pé kí wọ́n má ṣe fi ba dúkìá ìjọba àti tàwọn aráàlú jẹ́, nítorí pé ojú àpá kò ní dàbí ojú ara láéláé. Ó ní máa rọ gbogbo aráàlú pé kí wọ́n ṣe ohun gbogbo lẹ́sọ̀ọ́ ni, kí wọ́n má lo ìwọ́de ìfẹ̀hónúhàn wọn yìí láti fi dàlúrú lásìkò yìí rárá. Bí wọ́n bá dá wàhálà sílẹ̀ láàrin ìlú táwọn jàǹdùkú kan bá sì ba dúkìá ìjọba jẹ́, owó tó yẹ kíjọba fi ṣètò ìdàgbàsókè ìlú ni wọ́n máa tún lò láti fi ṣàtúnṣe sáwọn nǹkan náà lọ́jọ́ iwájú. Ìfàsẹ́yìn ńlá gbáà sì lèyí máa jẹ́ fáwọn aráàlú. Ẹ jẹ́ ká ṣe sùúrù sóhun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí o. Àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀, àwọn tìpínlẹ̀ àti tìjọba àpapọ̀ ti gbọ́ ohun tẹ́ ń sọ báyìí. A ò ní fààyè gbà pé káwọn ọ̀daràn kan wá lo ìwọ́de náà láti fi dá wàhálà sílẹ̀. A máa dá sí i ni. A máa jáde tán, bẹ́ẹ̀ la máa wọ́ àwọn tá a bá mú lọ sílé ẹjọ́. Ẹ má jẹ́ ká ṣe ohun tó máa mú ìfàsẹ́yìn ńlá bá àwọn aráàlú àti ìjọba orílẹ̀-èdè wa o. Ó rọ àwọn iléeṣẹ́ ìròyìn pé kí wọ́n yéé ṣàfihàn báwọn aráàlú ṣe ń ṣèwọ́de ìta gbangba náà lórí afẹ́fẹ́. Ó ní èyí tún fún àwọn kan lágbára sí i ni. Ọ̀gá sọ́jà yìí bu ẹnu àtẹ́lu bí àwọn oníròyìn ṣe ń gbé àwòrán ìwọ́de náà káàkiri orí ayélujára, èyí tó ní yóò tún jẹ́ kí kinní náà máa ràn sí i ni. Ó ní tí kò bá sí ẹnikẹ́ni tó gbé e síta, àwọn èèyàn náà kò ní í pẹ́ sinmi ìwọ́de ọ̀hún jàre. Ṣùgbọ́n àwọn kan nínú àwọn olùwọ́de yìí ti bú ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ọ̀gá sọ́jà náà sọ. Wọ́n ní ojúṣe oníròyìn ni láti jẹ́ kí gbogbo aráàlú mọ bí nǹkan bá ṣe ń lọ. Wọ́n ní yàtọ̀ sí èyí, tí àwọn oníròyìn kò bá gbé ìṣẹ̀lẹ̀ ìwọ́de náà jáde bó ṣe ń wáyé, títí tí àwọn agbófinró yìí fi máa fi pa aráàlú tán, kò sẹ́ni tó máa mọ̀ o. Wọn yóò kàn máa pa wọ́n ṣáá ni, nítorí bí wọ́n ṣe nígbà EndSARS nìyẹn tí ọ̀pọ̀ ẹ̀mí fi ṣòfò. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.